A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní orílẹ̀-èdè Canada ti ṣe àpèjúwe ọgbọ́n àgbà tí Ààrẹ Bọ́lá Tinubu lò fi dá sí ìjà òṣèlú ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí aáwọ̀ tí ìbá mú rògbòdìyàn ńlá dání ní ìpínlẹ̀. Iléeṣẹ́ ìròyìn NAN ni ó jábọ̀ wípé láti oṣù kẹrin ni gómìnà ìpínlẹ̀ Olúwarótìmí Akérédolú ti ń rìnrìn àjò látàrí àìlera rẹ̀. Àìsí nílé rẹ̀ ni ó fa oríṣiríṣi awuyewuye tí ó bẹ́ sílẹ̀ láàrin ilé ìgbìmọ̀ àti igbákejì gómìnà Lucky Ayédatiwa, pẹ̀lú àwọn olóṣèlú tí wọ́n fẹ́ lo àǹfààní yìí fún ìmọtara wọn nìkan kí ààrẹ tó dá sí i. Igbákejì alága ẹgbẹ́ APC ní ilẹ̀ Canada, Dókítà Abiola Oshodi, nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú akọ̀ròyìn NAN lónìí ni ó ti sọ wípé Ààrẹ Tinubu lo ọgbọ́n àgbà láti fi yanjú aáwọ̀ adarí ìpínlẹ̀ Ondo. Oshodi wá ké sí àwọn alẹ́nulọ́rọ̀ olóṣèlú kí wọ́n ti idà wọn bọ àpò, bójútó ìṣèjọba, kí wọ́n sì gbájúmọ́ àti mú mùdùnmúdùn ìjọba tiwantiwa bá ará ìlú. Ó ní èyí ṣe àfihàn wípé ẹgbẹ́ APC lè bójútó ilé rẹ̀. Ó fi kún un wípé adarí ẹgbẹ́ APC fi ìfẹ́ hàn sí ìpínlẹ̀ àti wípé ó ní ohun gbogbo ní ìkáwọ́ láti darí ẹgbẹ́ síbi tó dára. Oshodi ní àti borí rògbòdìyàn ìpínlẹ̀ á máa jọ bí ẹni wípé kò ní ṣeé ṣe, ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ààrẹ Tinubu tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ìpàdé kàn sí àwọn tí ó yẹ kí ó kàn sí. Ní báyìí, ọkàn olúkúlùkù ti balẹ̀. Oshodi ní Akérédolú tí ó ní àfojúsùn fún ìpínlẹ̀ rẹ̀ nílò àsìkò díẹ̀ láti ṣètọ́jú àìlera rẹ̀, bí ó ti ké sí Ayédatiwa kí ó mú iṣẹ́ ìlú lọ́kùnkúndùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lónìí ní ilé-ẹjọ́ tó ga jùlọ The Supreme Court tún pàṣẹ wípé kí adarí ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra (IPOB) Mazi Nnamdi Kanu túbọ̀ wà nínú àhámọ́. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ìjọba àpapọ̀ pè tako ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó gbé ìdájọ́ kalẹ̀ wípé kí wọ́n yọ̀ǹda Kanu. Ilé-ẹjọ́ tó ga jùlọ pàṣẹ kí Kanu padà sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kí ó lọ kojú ẹ̀sùn oníkókó 7 tí wọ́n fi kàn án lórí ìdàlúrú. Nínú oṣù kẹwàá ni ilé-ẹjọ́ tó ga jùlọ fi ọjọ́ sí ìdájọ́ láàrin ìjọba àpapọ̀ àti adarí IPOB fún ìdájọ́ tí ó gbẹ̀yìn. Agbámọ̀fin Mike Ozekhome ni ó rọ ilé-ẹjọ́ wípé kì í ṣe wípé kí ó yọ̀ǹda Kanu nìkan, ṣùgbọ́n kí ó pàṣẹ kí wọ́n san owó ìtanràn gọbọi fún oníbàárà rẹ̀, tako ìjọba àpapọ̀. Nígbà tí ó ń ṣe àwáwí, agbẹjọ́rò ìjọba àpapọ̀ Tijani Ghazali rọ ilé-ẹjọ́ kí ó ṣe ìmúdúró ẹ̀sùn àríyànjiyàn tí ó pè ní ọjọ́ 3 oṣù karùn-ún ọdún 2023. Ó rọ ilé-ẹjọ́ kí ó fi ààyè gba ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ìjọba àpapọ̀ pè tako yíyọ̀ǹda Kanu, bí ó ti ní kí wọ́n tú ẹjọ́ ọ̀hún gbọ́ ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tí ó dá lórí ẹ̀sùn àdàlúrú terrorism. Síwájú àkókò yìí ni ìjọba àpapọ̀ ti figi gún ẹgbẹ́ IPOB tí wọ́n kà á kún ẹgbẹ́ àdàlúrú. Wọ́n ní wọ́n ń dá wàhálà sílẹ̀ láàrin ẹ̀yà pẹ̀lú ìṣekúpani genocide. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Bàbá àgbàlagbà kan tí àwọn olóyìnbó ń pè ní octogenarian Yakubu Mamza ni a gbọ́ wípé ó ti gbẹ̀mí ara rẹ̀ nínú ilé àkọ́kù tí ó wà ní ojúlé 100 ní ilé Àkọ́tà, ìlú Yola, ìpínlẹ̀ Adamawa. Alukoro ọlọ́pàá SP Sulaimon Nguroje ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lónìí. Ìṣẹ̀lẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ọ̀dọ́mọdébìnrin Florence Vandi, ẹni ọdún 22, tí í ṣe òṣìṣẹ́ ìlera ìjọba ìbílẹ̀ Jirai, pa ara rẹ̀ lẹ́yìn ikú ọ̀rẹ́kùnrin rẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Mamza ní ìpínyà pẹ̀lú aya rẹ̀ ní ọdún 2 sẹ́yìn. Òun nìkan ni ó ń dá gbé láti ìgbà náà.
kò sí aya bẹ́ẹ̀ ni kò sí ọmọ nítòsí rẹ̀. Ọlọ́pàá ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ nítorí wọn kò tíì rí àpẹẹrẹ ohun tí ó lè ṣe okùnfà bí ó ti pa ara rẹ̀. Wọ́n ti gbé òkú rẹ̀ re ilé ìgbókùú-sí. Ògúnròyé wá gba ará ìlú ní ìmọ̀ràn kí wọ́n máa sọ ìṣòro wọn fún ọ̀rẹ́ tàbí alájọgbélé láti lè dènà ìrònú tí ó lè já sí pípara ẹni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró National Drug Law Enforcement Agency (NDLEA) ìpínlẹ̀ Sokoto ti fi ọwọ́ ṣìkún òfin mú oníṣòwò egbògi olóró kan lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ sí ikú ọ̀kan lára òṣìṣẹ́ àjọ NDLEA nínú oṣù Kínní ọdún yìí. Abúlé Bagarawa ni ọwọ́ ti tó ọ̀gbẹ́ni yìí lánàá lẹ́yìn ìkọlù tí àjọ NDLEA ṣe pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn. Adarí àjọ NDLEA ní ìpínlẹ̀, Ìró Mohammed, sọ fún akọ̀ròyìn wípé wọ́n pa òṣìṣẹ́ wọn nígbà ìkọlù tí ó wáyé ní oṣù Kínní ọdún yìí. Mohammed fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn lọ sí abúlé rẹ̀ lọ mú afurasí yìí. Nígbà tí wọ́n fẹ́ kúrò nínú abúlé ni afurasí ké gbàjarè tí àwọn ará abúlé fi túyáyá jáde pẹ̀lú àdá àti àáké tí wọ́n fi ṣá ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ wọn pa kí afurasí tó sá mọ́ wọn lọ́wọ́. Mohammed ní lára ìṣòro tí àwọn ń kojú nìyí. Ó ní àwọn aráàlú mìíràn á máa da aṣọ àṣírí bo oníṣòwò egbògi olóró nítorí àjọṣepọ̀ tí ó ti wà láàárín wọn. Ó ní wọ́n mọ irúfẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, síbẹ̀ wọn a máa dáàbò bò wọ́n lọ́wọ́ agbófinró. Lẹ́yìn èyí ni adarí àjọ NDLEA sọ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 61 káàkiri ilé ọtí láàárín ìpínlẹ̀. Lára wọn láti rí obìnrin 4. Ó ní gómìnà ìpínlẹ̀ ti pàṣẹ kí àwọn fi ọwọ́ ṣìkún òfin mú ẹni tí ó ń ta egbògi olóró àti ẹni tí ó ń mu egbògi olóró. Lẹ́yìn ìwádìí, ẹni tí ó ń tà á gba ilé-ẹjọ́ lọ, ẹni tó ń mu á gba ìgbé ayé ọ̀tun rehabilitation. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré adẹ́rìn-ín-pọ̀ṣónú Charles Òkúta, tí gbogbo ènìyàn mọ̀ sí Charlie Boy, ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú un borí ìṣòro àìsàn jẹjẹrẹ ìsétọ̀ prostate cancer nínú ọdún 2023. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni aláfẹ̀yìntì yìí ti ṣe àfihàn ìrírí rẹ̀ fún àwọn alátìlẹyìn rẹ̀. Fídíò ni ó ṣe àfihàn Charlie Boy bí ó ṣe dùbúlẹ̀ lórí ibùsùn tí àwọn òṣìṣẹ́ ìlera yí i ká ní ilé ìwòsàn. Pẹ̀lú àkọlé ni Charlie Boy fi ṣàlàyé iye ènìyàn tí àìsàn yìí ti rán lọ sọ́run bí ó ti ń dúpẹ́ wípé ẹ̀mí rẹ̀ ò bọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Charlie Boy, àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu, èyí tó dára, èyí tí kò dára, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, òun yan ikú jẹ lórí ohun tí kò yẹ kí ó dẹ̀mí èèyàn légbodò ṣùgbọ́n tí ó ti pa ọ̀pọ̀lọpọ̀. Ó ní òun dúpẹ́ fún Olúwa fún ogun àjàbọ́. Ó ní ìwọ̀nba tó kù kí ọdún yìí parí, òun pẹ̀lú àwọn tí wọ́n ń ka àtẹ̀ránṣẹ́ yìí yóò rí ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìjẹta fún ìpínlẹ̀ Anambra Dókítà Chukwuemeka Ezeife ti di olóògbé. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ aṣojú ẹbí Olóyè Rob Ezeife ni ó ṣàlàyé wípé olóògbé kú sí Federal Medical Center ìlú Àbújá lánàá láàrin aago 6 ìrọ̀lẹ́. Ezeife jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra láàrin oṣù Kínní ọdún 1992 sí oṣù Kọkànlá ọdún 1993. Bákan náà ni ó ti fi ìgbà kan rí jẹ́ Permanent Secretary fún ìjọba àpapọ̀, olùbádámọ̀ràn lórí òṣèlú fún ààrẹ àti olùdíje du ipò ààrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.